Adébímpé aláṣọ àdúrà ìyá Lizzy kì í ṣe Lizzy kì Lizzy o Lizzy Anjorin aya Alhaji Lateef bẹ́ẹ̀ ni òun ni èmi ń ṣe Lagos for show you are number one ìyàwó tó gbá ski ẹ̀ka sàn I am Larry ẹ̀kúrọ̀lẹ́ ẹ̀ka sàn gbogbo tẹ̀ tí ń gbọ́ wa. Ọlọ́run máa ṣeun o Ọlọ́run máa ṣeun o óyè Ọlọ́run máa ṣeun ó ṣeun ó ṣeun ó ṣeun Olúwa máa ṣeun o Olúwa máa ṣeun o óyè Ọlọ́run máa ṣeun o. ṣé rí àwọn èèyàn ojú wọn ò lè ríre ẹni tó bá ń wáre lójú ẹ̀ máa ríre ẹni tó bá jẹ́ pé ibi ló ń ṣàkiri ní gbogbo ìgbà ojú ẹ̀ máa rí ibi ṣáá ni lórí ọmọ àríbi lórí ara ibi ló máa rí ní orí ara ẹ̀ gan ibi ló máa rí dìde ọ̀rọ̀ mi ò wá tọ́ pẹ́ ó jọ pẹ́ lọ. So ká tó máa ṣe atótónu àwa máa dúpẹ́ o a dúpẹ́ nítorí pé Ọlọ́run ń kọ́. Ẹ káàbọ̀ sí orí kan ní ẹwọ fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ náà ṣe máa play fún yín oríṣiríṣi fídíò náà ṣe wà láti máa play fún yín ẹwọ tó wà lẹ́kẹ̀ẹ́ ìgbà ọkọ ní ẹ̀dá àkùnmá lórí kan nípa aláìkẹ́ comment kẹ́ subscribe ẹ ṣe àwọn fídíò tó àtìgbàlẹ̀ máa jẹ ìgbádùn àwọn content báyìí ẹwọ kí ló ṣẹlẹ̀ nínú fídíò ìdúgbò ẹni máa ní àǹfààní láti gbọ́ àti mọ̀ pé tí àwọn kò bá rí àwa tó ṣe ẹgbẹ́ wá sí lásán alẹ́ àti wá dáadáa lórí ẹ̀ ní àtúwàsọ ẹwọ tó máa fi òpá pọ̀lọpọ̀lọ máa fi pẹ̀lú tó máa fi àkókò máa fi ṣe rò ẹ ká wo fídíò yìí. Ọ̀rọ̀ mi ò wá jọ pẹ́ lọ ẹ sọ pé tọ́jọ́ mẹ́ta ó tọ́jọ́ mẹ́ta nítorí pé kí ni àdúrà ló ń gbà agbára kì í gbà àdúrà náà la ṣe lọ mo ṣe àdúrà lọ mo dẹ̀ tún lọ tí mo tún lọ sí àwọn àpèjẹ kankan lọ́tún lọ́sì yẹn lè jẹ́ kẹ́ rí mi ní orí social media èmi dúpẹ́ ó tọ́pẹ́ lọ ṣé àmọ́ pé téèyàn bá ń bá yàn rìn tí wọ́n ò progress imperceptible kò ṣe pé gbogbo wa ni èèyàn lè rí progress yẹn ṣùgbọ́n ẹni tó jẹ́ yí pé bóyá 20,000 ló fi ń tajà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá ṣa gbogbo owó jọ tó wá tún fẹ́ lọ sọ́jà tó rí pé lẹ́yìn ìgbà tí mo ti jẹun tí mo ti mu tí mo ṣe gbogbo ẹ̀ owó ẹ̀ má tún lé 2,000 ó má tún lé 5,000 ọpẹ́ ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ wípé ó ń pa àwọn ọ̀tá wa lẹ́nu mọ́ ọmọ mi Lizzy Anjorin lẹ́yìn ìgbà tó ṣí Ọlájírè quarters part of it kò tí ì ṣe Ọlájírè quarters tán o wọ́n ilé wọn rọra kọ́ duplex tí Alhaji Lateef kọ́ òun náà kọ́ ó tún ní shop ó ní shop sínú Ọlájírè cottage yẹn ọba small yẹn náà wà ń bẹ èyí tó wà ní kọta ó sì wà ń bẹ o Ọlọ́run bá mi tún tì í pẹ̀lú àánú ẹ̀ ó tún lọ sàbújá ó tún ṣí big office síbẹ̀ ojú àwọn kan pàpà fọ́ wọn ò rí ire kàkà kan rí ire ṣe náà yọ ọmọ burúkú kan tó lọ́hùn ọmọ ṣéwù náà yan síta wọn rí làwọn náà bí olórí burúkú wèrè tó ń pèrè ní D Williams aláyọnuso òkú burúkú kí ló kú fẹ́ ṣe a máa ń gbàdúrà ní kọ́lọ̀ má jẹ́ ká rógun òkú nínú ayé wa ló bá kọ ẹ̀ sí sùn rẹ́rẹ́rẹ́rẹ́ kò lè rí ọba àpọ́njú ọba ìfọ́jú òyìn náà ò lè rí nǹkan gidi because ẹni tí ò bá ti tó jẹ́ pé látijọ́ tó o ti ń tajà o tiẹ̀ lè refurbish shop ẹ ṣe rí tó bá ń fúnyàn ní owó tó ń pèrò wá fúnyàn tá a pè ní ajé a máa ń túbẹ̀ ṣe ni ẹ rí i pé tá a bá sọ̀rọ̀ nsìn tó bá fi máa di nẹ́ẹ̀sì àwọn náà bẹ̀rẹ̀ sí ní gbogbo nẹ́ẹ̀tì bíi nẹ́ẹ̀tì àjàkáríwọ̀ tán kó kọ́ káàkiri wọn á wá yọ kúrò wọn á bẹ̀rẹ̀ sí ní renovate ṣọ́ọ̀bù wọn a gbúdọ̀ sọ fún wọn torí tá a bá sọ fún wọn wọn ò lè gbọ́ wobi tó o ti ń tajà àṣàbí kiri dublin wobi tó o ti ń tajà
wo bí tó o ti ń tajà tó ló ń ṣe spiritual ń bẹ̀ wo bíbẹ̀ ṣe dọ̀tí wo gbogbo àwọn pàǹdùkú tó o fi ń tajà àwọn ike 1940 tó o fi ń tajà òye mú bẹ́ẹ̀ kó o túbẹ̀ ṣe àwọn ike wọ̀nyẹn kó o kó wọ́n dànù kó o rebrand ara ẹ ọmọ kékeré ẹni ọlá alágbo ó rebrand ara ẹ ó kọ́lé tuntun ó jókòó sí Dublin aṣabikiri ó pèrè ní mọ́nímánìà nínú ṣẹ́ẹ̀dì àsìwò àtàwọn followers yẹ bí ayé yín ṣe rí nìyẹn báyé yín ṣe rí nìyẹn irú Sisi Alágbo yẹn irú ẹni ọlá lèmi máa láìkí orí ní Nàìjíríà tàbí sẹ́ pé nǹkan le koko ẹni ọlá tó bẹ̀rẹ̀ àgbo nígbà tí wọn náà bẹ̀rẹ̀ àgbo ẹ 12 years ago ohun tó gbé ṣe sí Nàìjíríà mo sọ ní lásẹ̀ ohun tó gbé ṣe ìwọ aṣabikiri oníbẹ̀lẹ́nu elétò ìpọmọkímọmọ amúgbó olóṣì lórí ibi tí kéré-wù inú ṣẹ́ẹ̀dì ló wà ẹ lè rí nǹkan kan Ọlọ́run gbé ọmọ mi ga Lizzy Anjorin congratulations to you congratulations to you kò sẹ́ni tó máa mú ọyàn mi kò sẹ́ni tó máa fọwọ́ kàn mí léjìká kò sẹ́ni tó máa tọ́ pé òun ni kí wọ́n ní mo fi yín ṣèyá táyé ò ní dáa kí n tó mú aṣọ kí n tó fi pọn Lizzy Anjorin lẹ́yìn ẹ̀yin náà rí bó ṣe rí nígbà tí àwa tá a bẹ̀rẹ̀ sí ní pọn Lizzy Anjorin ìgbà ni ọba small ló di kíkọ́ Ọlájírè quarters wà ń bẹ̀ California Paradise City it's not an estate California Paradise City àwọn èèyàn test and trusted wọn ọmọ Lizzy Anjorin rí àwọn mi ò rí rí wọn ò rí rí ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì ẹ̀ rí rí ẹ̀ mọ̀ rí ju bẹ́ẹ̀ ṣe ń rí lórí bí ju bí a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ lọ ẹ̀ dẹ̀ ń trust ẹ̀ ẹ gbé owó fún mo fẹ́ ra ilẹ̀ mo fẹ́ ra 1000 square meters ẹ gbà mo sì sọ 25 million nínú owó mi mo sọ 50 million nínú owó mi mo sọ 10 million nínú owó mi máa bá sọ yòókù 22 million lóṣooṣù fọdún kan fún kinní kan tí ẹ mọ site but you trusted her because you know is a woman of integrity and honour pé àwọn tó jẹ́ ń tẹ̀lé lẹ́yìn we are women we are men of integrity ẹ̀ ń tẹ̀lé ẹ̀ trust owó yín sí lọ́wọ́ kò dẹ̀ disappoint yín tó bá tún ti ṣe ojú àwọn á ní mo fẹ́ kọ́ receipt mo fẹ́ kọ́ receipt ó dẹ̀ ilẹ̀ yín wà bẹ́ẹ̀ ó bá yín ṣàfi ilẹ̀ tó jẹ́ pé ó wà almost 15 meters ṣàpè meters ju feet lọ above sea level bómi ṣe ń gbé gbogbo wọn lọ tó ń gbé gbogbo wọn lọ tó ń gbé gbogbo wọn lọ yẹn omi ò dé California Paradise City torí àwa ìlànà iye owó tó ná sí iye owó tó fi ṣàǹfì ilẹ̀ ẹ jẹ́ kí n bọ́ọ̀sì bọ́ọ̀bù yín ṣé ẹ rí half of ilẹ̀ tó wà ní California Paradise City yẹn tí Lizzy bá ta half ẹ̀ kásẹ́pọ̀ ta half ẹ̀ lónìí owó yẹn ló fi ṣàǹfì ibẹ̀ yẹn ẹ̀rí structure tó ń fúnra rẹ̀ gbélé sórí tó gbé sí tó fi ṣe gate tó fi ṣe welcome to California Paradise City ẹ̀rí bó ṣe solid ilẹ̀ tẹ̀ ń rà nìyẹn ilẹ̀ tẹ̀ ń rà ò kì í ṣe ilẹ̀ olómi rárá ó dẹ̀gùn lọ kọ́rin kése ni torí pé kí ni ní tí àwa bá fọwọ́ wa lé báyìí Jésù Kristi ló sọ ni whatever you lay your hands upon shall prosper bẹ́ẹ̀ ni ti Lizzy Anjorin ṣe rí o bó ṣe rí nìyẹn bóyá kí n tẹ̀ tún jẹ́ lórí Instagram kí n jẹ́ kí n máa bẹ́lẹ̀ lọ bí Lizzy Anjorin ṣe rí nìyẹn torí náà Ọlọ́run kàn ń gbé gbogbo wa ga ni imperceptible ọ̀nà ṣí òun ló jẹ́ pé tí ẹ bá bá olótìtọ́ rìn ọ̀nà ayọ̀ a máa ṣí fún yín láyọ̀ Aristobon mo kàn ń ṣeré mi lọ ní o ṣẹ́bọ̀ mo ti fẹ́ jáde lónìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ṣùgbọ́n mo kàn wò pé look let me take my time
ṣùgbọ́n gbà tí mo wá rìn kàsà ni mo wá lọ sí ni mo dé orí Facebook láyọ̀ ni mo dé orí Facebook ayọ̀ láyọ̀ mo rẹ́rìn kàkàkàkà tí wọ́n bá ní wọ́n á mọ̀ ní ọ̀la ni wọ́n máa mú gbogbo yín ni mo rí o gbogbo yín ni mo kí o mo tún kí yín lẹ́ẹ̀kan sí torí pé mi ò jẹ́ fọwọ́ padà yín lójú ẹ̀yin èèyàn yìí lẹ́ ń kí wa lẹ́ ń sà wá lẹ́ bá ń wá sórí péjì kò séèyàn kankan nínú yín tó kì í ṣe ológo ńláńláńlá yín ọlọ́run dẹ̀ wà lẹ́yìn yín torí pé kí ni tẹ bá bọ́ ológo rè àti ológo tó bá bọ́ ológo rè kí ni ògo á tún tẹ̀síwájú ògo á tún pọ̀ sí i bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn aṣabikiri ẹ̀jẹ̀ ṣó nǹkan tí mo rí láyọ̀ ló máa ń jẹ́ ká rí gbogbo nǹkan ojú ẹ ò ní fọ́ láyọ̀ kí ni mo sọ ojú ẹ kò ní fọ́ láyọ̀ ojú ẹ ò ní fọ́ karma is real ẹ máa gbọ́n sí yín o karma orí ṣe tó máa lọ máa mú ní mi ìdẹ̀tẹ̀ tí wọ́n mú kíní yẹn dání bọ̀tí ilé àti ẹ̀sìn gbé wa náà ẹ máa gbọ́ o. ìgbà tó bá wù yín ní ká ẹ bẹ̀rẹ̀ kó kàn ní mo ti fún yín ní ìsọ̀sán ẹ bá máa bẹ̀rẹ̀ iṣẹ́ yín fọ́dún kan because tó máa ń ṣe gbogbo yín ni pé tí mo máa ń dì máa ń pọ̀ ju owó ẹ̀ lọ ó máa ń ro gbogbo yín lójú. Jésù alágbára ńláńláńláńlá Jésù alágbára ńláńláńláńlá. kò sígbà tẹ ọpọlọ ní tí ó dáhùn láti convenient fún yín ìtúsẹ̀lẹ̀ ni pé bí ìṣẹ̀lẹ̀ ti wọ inú ilé yín lásán ìmọ̀lẹ̀ ti wọ inú ilé yín lẹ́sùn irọ́ ló pa NMC ó pè yín padà lórúkọ Jésù. kí ló sọ ń bẹ̀yẹn náà ẹ̀jẹ̀ àtúgbà sẹ́yìn bí àṣà ọmọ mi. padà NMC ó pè yín sí ìtúsẹ̀lẹ̀ ni pé bí ìṣẹ̀lẹ̀ gan ṣe wọ inú ilé yín lásán ìmọ̀lẹ̀ ti wọ inú ilé yín lẹ́sẹ̀ ẹ̀ sí lágbádá NMC ó pè yín padà lórúkọ Jésù. kí ló wí bẹ̀yẹn náà kí ló sọ kí ló wí náà mi gbọ́ dáadáa kí ló sọ pé ó máa ṣe kí ni kí ló sọ náà Tókunbọ̀ kí ló wí. gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ fẹjọ́ mi sùn àṣórí yín ló ń dáhùn sí. my people as they dey go report me for NMC na dem dey get the wahala na all the nurses wey dey for Tókunbọ̀ Aboderin na dem dey get NMC don strike them off and they come dey saka kiri they come dey sakabakaba they come dey sakabakaba they come dey run etasketa like this gbà wá o jujujujuju gbà wá o jujujujuju they come dey run etasketa no be juju be that kí ló wí náà kí ló sọ pé ó ṣẹlẹ̀ sí ẹ. ìyẹn ṣí ìtúsẹ̀lẹ̀ ni pé bí iṣẹ́ yẹn gan ṣe wọ inú ilé yín lásán ìmọ̀lẹ̀ ti wọ. yíyá òkùnkùn ẹni tó bá ti gba nǹkan lọ́wọ́ Tókunbọ̀ Abọ́dẹrìn tínú ẹ̀ ó sì bàjẹ́ tínú ẹ̀ ò dáa òkùnkùn ló wọnú ilé ẹ̀ o orí ẹ wò bó nǹkan ṣe rí look at her ẹ̀rí look at her ọjọ́ wo lẹ rí kémi rí bí eléyìí ìdọ̀tí leléyìí ẹ̀rí ẹ̀wẹ̀ tó ń gbé kẹ́ spiritual wà tó rán nǹkan sínú ilé fún wọn. kí ló sọ pé ó ṣe é ná kí ló ló ṣàwọn ọmọ ẹ kí ló ló ṣàwọn nurses tó wà lọ́ndà ẹ máa gbọ́ o. NMC ó pè yín padà lórúkọ. kí ló ló máa pè wọ́n padà irọ́ ló pa kí ló ló máa pè wọ́n. lágbádá NMC ó pè yín padà lórúkọ Jésù. so NMC ti gba p-number àwọn nurses ṣe rí ẹ máa ṣe dáadáa o ìyẹn kọ́ la bá wá o ó wà nínú tá a bá wá èmi wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run on behalf of my own blessed daughter Lizzy Anjorin ṣùgbọ́n
ṣàbọ̀ káàkiri ẹgbọ́n tó ṣẹlẹ̀ gbogbo àwọn nurses tó wà under ẹ̀ nínú kọ́ní stroke kọ́nrọ̀ ọlọ́pàá kọ́nrọ̀ lẹ́sẹ̀ àròjù wọn tà mọ́ NMC tún gba P number wọn NMC bá ti gba P number ẹ bá gbọ́ olórí burúkú ẹ bá gbọ́ tó sọ ẹ bá gbọ́ tí. lágbàdà NMC ó pè yàn báyìí ṣe wọ inú ilé yín lásán ìmọ́lẹ̀ tó. kò lè sọ ó tún ní lágbádá ó tún ń pé gèdè ẹ bá gbọ́ tó sọ ẹ máa gbọ́ tí wèrè wí. ẹ ṣe lágbádá NMC lágbádá LM kí ló pé. ẹ ṣe lágbádá NMC ó pè yàn padà lọ. ẹ ṣe ní rí ahọ́n. NMC apẹta ní padà NMC ti fìdí ẹ̀ gúnlẹ̀ wọlé ìbò ahọ́n wo ló wá kiri ẹjọ́ bóyá etí mi nìkan kọ́ ló bá gbélé yẹn jẹ́ bá mi gbọ́. ṣe lágbádá NMC ẹgbẹ́ ètò ìṣẹ̀lẹ̀ ni pé bí iṣẹ́ yẹn gan ṣe wọ inú ilé yìí. ìbànújẹ́ ló wà lórí ẹbí iṣẹ́ yẹn ṣe wọ bẹ́ẹ̀. dágbádá NMC ó pè yàn padà lọ. kí lẹ́nu máa pẹ́ padà. tó kú wọ. lágbádá NMC ó pè yàn padà lórúkọ Jésù. tó kú wọ tí ń ṣiṣẹ́ fẹ́ NMC o tó kú wọ tí ń ṣiṣẹ́ gbogbo nọ́ọ̀sì ẹ̀ bá náà máa mú ní ọ̀la lẹ́mu àdàbí tí èmi yìí ti bá ti morúkọ èèyàn kan ṣoṣo lọ sí NMC ṣùgbọ́n tí mi bá ti morúkọ èèyàn lọ sí NMC ṣé ní gbogbo ẹ̀yin tẹ́ wà nínú Tòkunbọ̀ ní sákù ẹ̀ ní ọjọ́ tó ń sọ wípé ká ẹ lọ máa rìpọ́ọ̀tù mu fún NMC yẹn gbogbo yín pátá gbogbo nurses tó wà under yín àti care assistants tó wà ńbẹ̀ ẹ̀yin care assistant ẹ̀ nílé progress ibi ojú kan tẹ́ wà yẹn ládọ́ bí adágún odò ibẹ̀ náà lẹ́dúró sí ṣé ní gbogbo ẹ̀yin nurses tẹ́ wà under her voice tó lọ́jọ́ tó ń sọ wípé kọ́ lọ́ máa report ní emas fún NMC kí òkété tó lọ forí gbé gbogbo yín pátá ló máa ṣiṣẹ́ fún gbogbo yín pátá ní NMC bá gba P number ṣé gbọ́ wọ́n ti ń gbà lẹ́yọ kọ̀ọ̀kan nítorí pé kí ni àwa ò wá síbí láti wá bà tèèyàn jẹ́ ṣùgbọ́n ẹni tó bá sọ pé òun máa bà tiwa jẹ́ tí ẹ máa bàjẹ́ ẹ máa gbọ́ ẹ gbọ́ ó yá go ahead. kò sí gbàtẹ́ pẹ̀lú ohun tí ó dáa ìgbà tó bá ti convenient fún yẹn ṣe ìtúnṣẹlẹ̀ ni pé bí iṣẹ́ yẹn gan ṣe wọ inú ilé yín lásán ìgbà tí wọ́n náà. èṣù ló wọ bẹ̀. dágbádá NMC ó pè yàn padà lórúkọ jẹ́. NMC bí síbò NMC á pè ká ní padà NMC ò lè pè wọ́n padà Tókunbọ̀ nobody appeals NMC and get reinstated. You understand? Once NMC struck you off, you are struck forever. Okay? There are different types of things that NMC does. When they sanction you or they found you wanting in one area or the other, they can either say, go for more training, work under supervision for some time. They can suspend you for a period of 3 to 6 months or a month. What else can they do? Yeah, they can say you should go for more training. I've said it. Yeah, they can give you time. Like, okay, maybe they think that you need time to sort out yourself, and then they will ask you that, do you need more time, to sort out yourself? And then they can say, okay, when the time comes. But once they, strike you off the registrar, nobody really go on in that pada. Only NMC ashikini. Jebi wolu fare lo gbe sínú are. Lásán ìmọ́lẹ̀ tí wọnú ilé yẹn ẹ ṣe lágbádá
NMC ó pèyàn padà lórúkọ Jésù. níbo anikeye Bísí wèrè mi ò mọ̀ o. They don't reverse their judgment. So sórí gbogbo ẹ̀yin tẹ́ wà under Tòkunbọ̀ tẹ́ jẹ́ nurses tẹ́ ń gbógun ti èmi Adébímpé aláṣọ àdúrà láì ṣẹ̀yìn láì mọ̀ yín tí mi ò ròyìn tó jẹ́ pé gbogbo yín lẹ máa ń comment under fake profiles tẹ́ fi ń bú mi tẹ́ fi ń ṣépè fún mi tí mo bá wá dá ẹ̀yin Troyes lóhùn tẹ́ ẹ wá sọ pé NMC ni o gbogbo yín pátá ni wọ́n máa strike off the register. Sọjí olówó yọ náà mi ìgbàgbé tiẹ̀ sórí ìyàwó ẹ̀ tó jẹ́ nọ́ọ̀sì yẹn ṣiṣẹ́ á bá nítorí mi ò ṣẹ́ mi ìmọ̀ ẹ rí mi ìmọ̀ ibi tó ń gbé mi ò débi pé mo máa sọ pé bóyá wọ́n lọ da nǹkan sílẹ̀ fún ẹni o mi ò mọ orúkọ ẹ lọ síbi kankan ṣùgbọ́n nítorí pé mi ò bá yín mo kúrò lẹ́yìn Fọlá Tinubu torí pé mo rí pé olubi ni ìwọ àti Dorcas ẹjọ́ gbìmọ̀pọ̀ ń gbà yẹn ẹgbórúkọ mi lọ sí NMC ìyàwó ẹ náà sì ni yóò wọ́n máa gba pin number ẹ̀yìn bó ṣe wish sí mi yẹn níjọ́ tó bá jókòó báyìí Sọjí Abraham Coker lọ́jọ́ tó bá jókòó báyìí tó sọ pé lórí ìyàwó mi Olúwa gbọ́pẹ́ ọjọ́ yẹn ní ibi máa dé bá ìyàwó ẹ̀ tí wọ́n máa bẹ̀rẹ̀ tó ṣiṣẹ́ máa bá a ṣe critical drug error tí ò ní lè kúrò ń bẹ̀ a fúnyàn ní abẹ́rẹ́ tó jẹ́ pé kò ní lè kúrò ń bẹ̀ a ṣe mistake tó jẹ́ pé kò ní lè bọ́ nínú ẹ̀ bó ṣe máa rí nìyẹn títí ṣé ò ṣe ní how are you ojú yín ò lè rí nǹkan tó dáa ojú gbogbo àwọn aṣebi ò lè rí nǹkan tó dáa Lizzy Anjorin kẹrẹkẹrẹ bó ṣe ń lọ mọ́ yín lọ́wọ́ nìyẹn Enoji 91,000 Guru Diboy how are you Enoji 91,000 ní Ìdúmọ̀tà ẹ gbógun tì í ayé tí ẹ mọ̀ dí ọ̀rọ̀ lónìí ní ìdẹ́mọ̀ nǹkan tó dé kílé tí mo gbé kúrò ń bẹ̀ ń bọ̀ èèyàn kan mo máa gẹ̀ẹ́tì ẹ̀ sìn tẹ́ ẹ̀ bá ti rí nǹkan ṣe tẹ́ fẹ́ cash cruise ẹ̀ wá náà advice Lizzy Anjorin èèyàn kan sọ pé ó ń ṣépè jù kò tí ì ṣépè fún wọ o wá advice ẹ̀ ó máa ń ṣépè téèyàn bá ṣépè 70% ẹ̀ ló máa jẹ́ tiẹ̀ so téèyàn bá ń gbàdúrà Guru Diboy thank you mo ti mọ̀ pé tí bá ti rí Guru Boy tún ṣe àníbí báyìí pé star máa lọ ni téèyàn bá ń gbàdúrà wàhálà ni fún yín ní sẹ́pẹ́ àdúrà tó ń gbà yẹn o gbogbo àdúrà tó ń gbà yẹn o ó máa dọ́dọ̀ tẹ̀yìn náà 70% ẹ̀ ṣùgbọ́n téèyàn bá ti ń ṣépè èpè yẹn lẹ mọ̀ analyse mọ̀ pé èpè náà àdúrà ni nítorí pé èpè yẹn máa ń wọ̀ yín nìkan èèyàn ṣépè ẹnu ẹ̀ ló fi ń ṣépè ó gbé gbá wá ó gbáwo wá ó gbádìyẹ wá kí ló ṣe kàn yín bẹ́ẹ̀ mo mà ti orúkọ bọ̀bọ̀ yìí máa kí ló dé o mo dẹ̀ fẹ́ ṣe àìsọ́dọ̀ mi bọ̀ kó má dàbẹ́ ní pé èèyàn kàn ń ṣe wọn ò ní mọ̀ pé mo fẹ́ wò ó àwọn tó bá rí lórí page mi pé mọ́mí kí ni mọ́mí tún ṣe àyè ni mo ṣe sọ̀rọ̀ ni mi ṣe ṣe ni mi ṣe jẹ́ kí n wò ó bóyá ó dà pé ó ń jẹ́ Olúṣẹ́gun kò ń ṣòro anyway àwọn míì ṣínà sọdí kí n jọ bá mi rí wọn ṣé àǹfààní àbí kinní kan tó kọ lẹ́tà ọ̀ràn jọjọ pa ọ̀kan báyìí sí Lizzy Anjorin ó kọ lẹ́tà sí Lizzy Anjorin pé tó bá yẹ pé orí kò ṣe àìsí orí kinní mi orí page mi anyway a sọ̀rọ̀ tí n bá ti rí màá wá sọ̀rọ̀ ń pẹ́ ó ti lọ sísàlẹ̀ lọ́dọ̀ mi ẹ̀ pẹ́ ọ̀sẹ̀ mi gò tiẹ̀ kí n wow
aléyàn èèyàn ṣí ṣọ́ọ̀bù tuntun ó rí yẹn sọ olóńṣépè ìwọ ó mọye èpè tí wọ́n ti ṣẹ́ ni mọye èpè tẹ́ ti ṣẹ́ tí ò sẹ́ni tó dá yín lóhùn nísìnyí tó wá ń dá tiẹ̀ padà ẹ̀ ló ń ṣépè ńgbà tẹ́yìn ń ṣépè tiyín tẹ́ ń gbé ṣépè sọ̀rọ̀ ó wá dá tiẹ̀ padà ń sìn ẹ̀ ló ń ṣépè ẹ wo irú ọmọ burúkú báyìí ẹ wo irú eléyìí báyìí ń sìn kí ló kàn nínú ọ̀rọ̀ yìí ká ló mọ ọmọ tí ò níran yìí ọmọ burúkú yìí torí pé ẹ ti ní fóònù tó ẹ ti ní android ẹ máa sọ fún yàn bó ṣe máa react ẹ máa sọ fún yàn bó ṣe máa dáhùn ẹ máa sọ fún yàn bó ṣe máa react pé ẹ kò yẹ kó ṣe tó bẹ́ẹ̀ yẹn ó yẹ kó ṣe tó who are these people for God ẹ wo irú ilé ìbá ìwo irú ọmọ yìí kàkà kó lọ wá ṣẹ̀ṣe ó pèrè lẹ́yìn ọmọ olórí burúkú ọmọ ọ̀bànújẹ́ ìyá àti bàbá ẹ̀ wọn ò rówó jẹun bàbá ẹ̀ àti ìyá ẹ̀ wọn ò rówó jẹun ìyá ẹ̀ láti masturbate fún kó máa masturbate fáwọn ẹlẹ́yà yòókù kan máa fowó sí inú òbò ìyá ẹ̀ kọ́ tó máa dáwó fún ìyá ẹ̀ kó tó jẹun olórí burúkú ọmọ àlè ọmọ burúkú ọmọ àìjírí ọmọ àìjíkò ta ló bírú eléyìí lọ́mọ tí ò jẹ́ kó lọ sí skul tàbí kó lọ máa ti ọmọ láńké ní my 12 kó lọ máa gbé apẹ̀rẹ̀ àlùbọ́sà wọ́n sásábẹ́ pé àwọn ni àáfàá ò rí pé òpin ayé ti dé báyìí wọ ọmọ burúkú yìí òpin ayé ti dé tí òpin ayé ò bá dé ni irú eléyìí a máa sọ̀rọ̀ sí ìwọ tó tiẹ̀ lè bá driver Lizzy Anjorin sọ̀rọ̀ tó lè bá gateman ẹ̀ sọ̀rọ̀ lásán wàá wá di pé òun sọ̀rọ̀ pé òun advice òun ṣépè oníwọ́n ṣépè fún ẹ oníwọ́n fi garawa wọ́n fi wọ́n èpè fún ẹ wọ́n ṣe ní fi garawa wọ́n èpè fún ẹ wọ́n máa fi garawa wọ́n èpè fún ẹ ní wọ́n ṣe ní fi garawa wọ́n èpè fún ẹ wọ́n máa fi garawa wọ́n èyí tó ju garawa lọ wọ́n á fi wọ́n èpè fún ẹ nítorí pé kí ni ìwọ ló dúró sórí ilé ènìyàn tó bá dúró síbi tó yẹ kó o wà wàá rí i pé ayé ẹ ò bá dáa jù bẹ́ẹ̀ lọ bọ́tá ayé ẹ ò ta sánsán ayé àwọn òbí ẹ ò ta sánsán ayé àwọn òbí ẹ wọn ò kọ́ ẹ ìwọ ò gbẹ̀kọ́ àwọn òbí tó bí ẹ wọn ò rí ẹ kọ́ wọn ò rí ẹ tọ́ wọn ò rí ẹ kọ́ wọn ò rí ẹ tọ́ àwọn òbí tó bí ẹ ìwọ tó sọ pé ọmọ àfáà àbí kí ló ń pe ọmọ ṣéwù àbí kí ló ń pera ẹ mi ò mọ èèyàn ẹ̀ẹ́kàn jí kàkà kẹ́ wá nǹkan míì ṣe lórí cyberspace ọ̀rọ̀ Lizzy lè máa há mẹ́nu ó parọ́ ó búyàn ó ṣépè ó parọ́ òun kọ́ ló ní ṣọ́ọ̀bù ìyàn olórí burúkú D Williams òkú D Williams ìwọ a máa kíọ̀mọ̀ a kì í dá ẹ lóhùn a máa ń fi ẹ lẹ́bọ̀ torí pé a kì í dá ẹ lóhùn yẹn ó wá rò pé untouchable nìyẹn kò ní dáa fún ẹ bó o gbígba ọmọ D Williams kò ní kú kan torí pé n tó wá ṣe ní orí space jẹ́ cyberspace yìí kò yé mi ìwọ nìkan ló mọ̀ wàá rí Bukky Jesse wàá hàn Adébíyìnpé wàá hàn èmi wàá hàn mi Lizzy Anjorin kò sí nǹkan tá a ṣe tó ever dá lójú ẹ rí o ò dẹ̀ ní rí ojú ẹ ò ní ríre ibi lójú ẹ máa rí ibi yẹn tó ń wò tó jẹ́ pé ibi ló máa ń rí ní gbogbo ìgbà yẹn ibi yẹn ló máa jẹ́ portion tiẹ̀ tọmọtọmọ ẹnikẹ́ni tó wà under the D Williams the profile of D Williams tó ń type lọ́ndà ẹ̀ tó ń fọwọ́ ẹ̀ comment kiri tó ń type tó ń kó àwọn èèyàn tó ń búlí àwọn èèyàn tó pèrè ní D Williams tó rò pé ọba ayé ò rí òun ọba ọ̀run ń wù ẹ́ oníkíni Lizzy Anjorin ṣíná oníbo ló ń pè ní ṣọ́ọ̀bù tó tiẹ̀ ṣíná oníṣẹ́ kò mọ difference nínú ṣọ́ọ̀bù àti ọ́fíìsì ni ìwọ ni kò wá sọ difference nínú ṣọ́ọ̀bù àti ọ́fíìsì ó ní kó gba àdírẹ́sì ibẹ̀ síta káwọn èèyàn lọ síbẹ̀ kó wò bóyá òun kọ́ ló ní ṣọ́ọ̀bù àwọn ọmọlẹ́yìn ẹ̀ òun ló ń pè ní ṣọ́ọ̀bù ẹ̀ bẹ́ẹ̀ ni tó bá jẹ́ ṣọ́ọ̀bù àwọn ọmọlẹ́yìn mélòó ni tìwọ́ ní
tí wọn náà lè pè ní ṣọ́ọ̀bù wọn torí pé nǹkan tí Lizzy Anjorin bá ní báyìí tí wọ́n sẹ́ pé mi náà mo ní èmi náà gbogbo ẹ̀yin tẹ́ rí nǹkan tó dáa tó jẹ́ pé pimples ojú ẹ̀ lẹ́ máa gbé jáde skin tag ọrùn ẹ̀ òun lẹ́ máa gbé jáde èmi ìyá ẹ̀ náà kẹ́ gbé birthmark mi kẹ́ gbé jáde birthmark mi òun ní torí pé tí bá ti kun powder ẹ̀ kí n mọ̀ pé mo ní birthmark mi lè bá ṣe bí mi ní ẹ máa gbé jáde ní gbogbo ìgbà ẹ jẹ́ tó kọ́ sí yín dáadáa kẹ́ lè rí crop ó yá ẹ crop ẹ̀ tẹ́ bá ti fẹ́ tag mi ẹ gbé síta kẹ́ pè ní nǹkan tó wù yín ẹ lè pè ní eczema ẹ lè pè ní